là ń lọ ọ̀dẹ̀dẹ̀ Olúkòso là ń rè bẹ́ẹ̀ ló sọ ẹ̀ gbàjá ẹ̀ sókèlè ilé Olúkòso là ń lọ. ará ọjọ́ arábà mi ọkọ mi àdìgbàtà ṣẹ́gun ẹ̀bùn káwọ́ pẹ̀ ìṣòro Olúkòso àyàrá náà iná lójú iná lẹ́nu iná ló lè lé lọ́kọ́ bí ológbòfò ọba kò sónú ọlá. kápítà ni o kì í ṣe inú ilé mi ló gba àǹfààní àdúgbò ìwà wa ló gbé animal ṣàfihàn ìwà kárí ilé ẹ̀bùn lọ́gbọ́n. Tell me to lie. Tell me to lie. This is real? Yọ tó lọ fi ọkọ mi lọ́rùn sílẹ̀ fi ọkọ mi báyọ̀ ṣeré o fi ọkọ mi lọ́rùn sílẹ̀ kí ló yẹ gan ọkọ tó fẹ́ yìí olówó lè ṣe tara wúlò ẹ̀ jẹ́ kó mọ̀kàn tó ń lò ọ̀ jẹ́ kó pé àjọ plan ẹ̀ fún mi ló jẹ́ ṣe èèwọ̀ ti tèmi kì í ṣe à ń ṣe ní ṣàkúrẹ̀ ọkọ̀ mi gbogbo yìí mọ̀mọ̀ yẹ mo bà dé ọmọ ìyá mi mo bà bá mi so kò sí kọ́tà kan wọ́n bẹ̀ pẹ̀. ọ̀gá mi rí lẹ́pàá rẹ̀ ó kọ yín àpá gbogbo bá kọ yín ó fọkùnrin tó fẹ́ fọkùnrin bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ta ni mí. ó pè ju odidi ẹ̀yìn general manager kàn wá dá yẹn padà sí ọ́fíìsì kan sá gbogbo àwọn tán sí ṣe yes ma sí ẹ wà mọ́ ọkúnlẹ̀ fún ẹ wà dẹni yẹpẹrẹ. báyìí láyé rí báyìí láyé rí o báyìí láyé rí àṣẹ báyìí láyé rí o kádìjú ká ṣe bí ẹni kú káàbùrè ká fẹsẹ̀ kọ́ wò. Lọ́jọ́ kan
kan ìpọ́njú. Lọ́jọ́ kan ìṣòro. Táwọn ẹni tó yẹ kó kú ní kú. Bí ìṣòro bá dé. Ká dìjú. Ká ṣe bí ẹni kú. Ká borí. Ká fẹsẹ̀ kọ́ wò. Ká wá wẹ̀ni tí ó ṣe ní pẹ̀lẹ́. Ènìyàn ò sí mọ́. Ẹ dákun bàbá, ẹ gbé mi dé fóònù. Ayé ti dẹ̀kẹ́. Kò sí, mo kàn fẹ́ dé òdì kejì mi. Kò sí wàhálà. Ṣé wọ́n kí wọ́n gbẹ́rù yín ni? Bàbá, káàbọ̀. Bí ìrọ̀rọ̀ àgbò lórí oníkálukú àbí tiẹ̀ lọ́wọ́ kádàrá. Kélé o kélé, kélé nìṣòro lọ́rùn oníkálukú kélé. Bí ìrọ̀rọ̀ àgbò lórí oníkálukú àbí tiẹ̀ lọ́wọ́ kádàrá. Kélé o kélé, kélé nìṣòro lọ́rùn oníkálukú kélé.
Ta ló yọ mí? Ta ló yọ mí lódò? Ta ló yọ mí? Ta ló yọ mí lódò? Ta ló yọ mí? Àdúgbò bàbá ló yọ mí wá. Bàbá ni ẹ lọ dúpẹ́. Ọlọ́run. Kí ọ̀ ń bá fà mo ní kí lọ̀ ń bá fà kì í ṣẹjọ́ òun náà òun ti ń ṣe ní ṣe bó ti wà ní nǹkan kan ń bẹ lára rẹ̀ tí ń dà láàmú bẹ́ẹ̀ ni. Ṣé ti gbọ́ ẹ ti fẹ́ mọ̀ jù ẹ ti mọ̀ mí jura mi lọ torí mi ò understand tẹ́ fẹ́ máa rọ́kọ mi fín oníṣòwò máa ń bá yín sọ̀rọ̀ ẹ máa ṣe tinú yín and ìwọ náà mo ti mọ̀ pé máa rude ọjọ́ tó ti mú ẹ débi báyìí mo ti mọ̀ pé máa rude and àǹtí Àyìnkẹ́ ṣé tóun bá ń ṣe bí ọmọ kékeré ẹ̀yin náà lè ṣe bí àgbàlagbà tẹ́ jẹ́ ni àbí kí la fẹ́ gbà lọ́wọ́ ara wa ẹ jọ̀ọ́ ti torí Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀ o ẹ má bà ti tèmi jẹ́ o àǹtí ẹ jọ̀ọ́ ẹ má bà ti tèmi jẹ́ o ẹ fún ọkọ mi lápọ̀nlé tó deserve o ẹ fún ní àpọ̀nlé tó deserve o ẹ jọ̀ọ́ tí kò bá wá tẹ́ yín lọ́rùn bóyá kẹ́ fi ṣe tèmi sílẹ̀ torí ọjọ́ tí complain yẹn bá tó wá látọ̀dọ̀ wọn sí yín ẹ ní láìkàrà yín. ẹ kó sì kúrò wájú mi dáhùn kúnlẹ̀ bí ẹ ṣé kí lè máa rẹ́yìn fín tábàṣẹ̀ lè bóun wí ṣé ká lè máa rí yín fín. jọ má bínú sí mi jọ torí Ọlọ́run mi ò rán wọn ní gbogbo nǹkan tó ń ṣe yìí wọn ò dé ní ṣe irú ẹ̀ mọ́ mi mọ nǹkan tó ṣe wọn ni wọn kì í ṣe ṣáà má bínú sí nǹkan tí mo fẹ́ sọ. ọmọ mi mi ò ní láti ṣàlàyé fún wọn dáadáa irú èyí tó ṣe fìlà yẹyẹyẹ bí àgbà kérúbù ìyẹn náà máa ṣe ó jẹ́ kọ́mọ̀ ni ọjọ́ tán bá tún ṣe irú ẹ̀ tó dẹ̀ rí nǹkan ṣe sí tó mọ ẹ̀tọ́ ẹ̀ tó mọ nǹkan tó jẹ́ kó lè ṣe bóyá kémi lọ kó fọwọ́ mú wọn ìkan nínú méjèèjì ló máa ṣe. Ọlọ́run ò ní jẹ́ àwọn olóyè máa lọ fún ẹ mo ṣe mọ sọ̀rọ̀ báyìí bébí o ṣì ń bínú ni. mi ò bínú mọ̀ mo kàn make point mi ni. Ọlọ́run jẹ́ kí n lose clear. Mo wà ní lose ẹ lágbára Ọlọ́run àwọn onímọ̀ yà máa lose kan máa lọ wọn ò wúlò fún mi kí ṣáà máa ń bínú lórí I'm sorry. No, it's okay. Ọ̀sítàn. Mo ti sọ tinú mi nìyẹn that's about it. Sure. You know. Tu veux continuer? Ṣé oúnjẹ ni? Non, kò sí wàhálà, wàhálà ló ní kí tèmi rí bẹ́ẹ̀ sọ. It's okay. You sure? Sure.
Gbogbo nọ́mbà tó ń jìdá tẹ̀lé ẹ̀. Òun ló ń pe nọ́mbà yẹn. Mami. Ẹ pẹ̀lẹ́ mọ́. Àǹtí ìrọ̀ fúláre. Fẹ́ wọn lójú. Elétò sí odidi ẹ̀yin general manager. Kí wọ́n fún yín sack letter gan. Tàbí kán ní kẹ́ ẹ resign. Ó pé ju odidi ẹ̀yin general manager. Wọ́n kàn wá kàn àdá yẹn padà sọ ọ́fíìsì kan sá. Gbogbo àwọn tán sì ń ṣe yes ma sí ẹ wá mọ kúnlẹ̀ fún ẹ wá dẹni yẹpẹrẹ. Àmọ́ èmi nígbàgbọ́ pé wọ́n fi ṣèdánwò fún mi tàbí kàn fẹ́ mọ bẹ́ẹ̀ sí ní bí ojú tó. Ilẹ̀ tí òun là bá ọ̀gbà ṣé ẹ̀rí nǹkan tí mo kà fún lẹ́tà ni mo lè ṣe máa gba ogun kan tó fún ọ̀nà bíi mọ́tò bíi ilé wọn máa gbà lọ́wọ́. bí ìrọ̀rọ̀ àgbò lórí oníkálukú àbí tiẹ̀ lọ́wọ́ kádàrá. kélé o kélé nìṣòro lọ́dún ìbálòpọ̀ kélé. Àwọ̀ ṣe pàtàkì. Àwọ̀ ṣe pàtàkì lára àwa èèyàn. Onídúdú ò gbọ́dọ̀ wọ funfun. Onífunfun ò gbọ́dọ̀ wọ àyìnrín. Aláyìnrín ò gbọ́dọ̀ wọ òféèfèé. Ìmọ̀ ẹlẹ́dàá kálukú bá rọ̀ mọ́ lọ́yẹ̀ kan náà gbé kí. Tọ́ ọ bá wá fẹ́ wo àwọ̀tẹ́lẹ̀ má wọ dúdú má wọ funfun má wọ àyìnrín má sì wọ òféèfèé. Tọ́ ọ bá múra yálà àwọ̀tẹ́lẹ̀ àbáṣọ tó o fẹ́ wọ̀ jẹ́ kí pupa kó máa wà lára àmúra rẹ̀ kó dàbí òjò kékeré lọ. Kọ̀bọ̀jú ó lè mú lọ́dún àmọ́ tó o bá ti múra jẹ́ kí pupa kó máa wà lára àmúra rẹ̀ bí òjò kékeré lọ kò jù bẹ́ẹ̀ lọ. kélé o kélé nìṣòro lọ́rùn ní kálukú kélé. Ọlọ́run lóye tó ṣe dọ́jà sílé ìrá Èdùàrè ló forí igi ṣàpọ́nlé ẹ̀dùn. Ọba mi òkè ló mà ṣírí ilé bàbá rẹ̀ ọ̀rẹ́ mi má pèsè ṣe ní wèrè. Àkùrọ̀ lórísun mi àbàtà lórísun odò ilé bàbá ọmọ lórísun ọmọ ẹ má gbàgbé ilé àjẹbí ọmọ òun ní ìṣẹ̀ṣẹ̀ ọmọ ẹ
ẹ má gbàgbé ilé. ẹ má fi wéra wọn rárá kò jọra wọn. ẹ má fi wéra wọn rárá kò jọra wọn. bàtà ò jọ bàtà tá a bá fẹ́ bọ́ bàtà ẹsẹ̀ là máa bọ́ sí. ìlú bàtà ń ṣe là ń bọ́ bàtà jò. ẹ má fi wéra wọn ẹ̀sìn òjò àṣà ẹ̀sìn yàtọ̀ sí àṣà ẹ má fi kọlù ra. ọlọ́run mẹ̀sìn bàbá rẹ̀ ó tó fi ọ́ fún. ó máa ṣá bàbá rẹ̀ o. ó tó fi ọ́ fún. ó máa ṣá ìyá rẹ̀. ó tó fi ọ́ fún. ìṣẹ̀ṣe làṣà wa o. ó tó fi ọ́ fún. ọlọ́run lóye tó ṣe dọ́jà sílé ìrá. Èdùmàrè ló forí igi ṣàpọ́nlé ẹ̀dùn. ọba mi òkè ló mà ṣírí ilé bàbá rẹ̀. ọ̀rẹ́ mi má pèsè ṣe ní wèrè. ọlọ́run lóye tó ṣe dọ́jà sílé ìrá. Èdùmàrè ló forí igi ṣàpọ́nlé ẹ̀dùn. ọba mi òkè ló mà ṣírí ilé bàbá rẹ̀. ọ̀rẹ́ mi má pèsè ṣe ní wèrè. àkùrọ̀ lórísun mi àbàtà lórísun odò. ilé bàbá ọmọ lórísun ọmọ ẹ má gbàgbé ilé. àjẹbí ọmọ òun ní ìṣẹ̀ṣe ọmọ ẹ má gbàgbé ilé. ẹ má fi wéra wọn rárá kò jọra wọn. ẹ má fi wéra wọn rárá kò jọra wọn. bàtà ò jọ bàtà tá a bá fẹ́ bọ́ bàtà ẹsẹ̀ là máa bọ́ sí. ìlú bàtà ń ṣe là ń bọ́ bàtà jò. ẹ má fi wéra wọn ẹ̀sìn òjò àṣà ẹ̀sìn yàtọ̀ sí àṣà ẹ má fi kọlù ra. ọlọ́run mẹ̀sìn bàbá rẹ̀ ó tó fi ọ́ fún. ó máa ṣá bàbá rẹ̀ o. ó tó fi ọ́ fún. ó máa ṣá ìyá rẹ̀. ó tó fi ọ́ fún. ìṣẹ̀ṣe làṣà wa o. ó tó fi ọ́ fún. Aduke. My GM. No, former GM. Our GM is always our GM now. Abio, Ajowa náà. Actually, ẹ má bínú fún nǹkan tó ṣẹlẹ̀. The letter was not meant for you, but bó ṣe wọn Ọlọ́run ló ń ṣọlá. Yeah, it's true. Gẹ́gẹ́ bí ìkejì mi ṣe ń sọ fún yín látàrọ mà. Lẹ́yìn ìgbà tí àwọn company tán ti tender letter of apology tí chairman dẹ̀ ti yín nígbà yẹn pé kí ẹ má bínú. So àwọn BOT wọ́n wá conclude. Láti tọrọ ìdáríjì pé kí ẹ má bínú gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ wọ́n ní ká fún yín ní ìpele. Bàbá mo wá ìyẹn lógo ébà ò jẹ́ káyé bòmí mọ́lẹ̀. Adúpẹ́. ẹ ṣé gan ni ẹ ṣé mo really appreciate because mo expect ẹ kí n má parọ́ but ṣé ẹ gbàgbé pé mi ò lè ṣiṣẹ́ bẹ́ẹ̀ yẹn mọ́. Yeah, ó wà nínú lẹ́tà tí mo reply sí yín pé mi ò lè bá yín ṣiṣẹ́ mọ́. Kò ń ṣe pé bóyá anything ṣì wà ń bẹ̀ o, kò sí ìjà kò sí anything. But I'm now a CEO ní Spotlight Empire. Yeah, ara àwọn tí wọ́n rí mi nígbà tí mò ń ṣiṣẹ́ pẹ̀lú yín gbà yẹn ni wọ́n wò pé àwọn fẹ́ travel out, wọ́n fẹ́ ta company wọn. Wọ́n ní ṣé mo lè rà á? Mo ní mi ò lówó. Ó dẹ̀ ní kí n máa sanwó díẹ̀díẹ̀ and that is how it all started. That's wonderful. Adúpẹ́. No, ma. It's for you. Well, thank you very much. On behalf of my boss and the entire staff, we want to really appreciate you for this. Thank you so much. Dákun, kí ló dé tó fi retire àkókò tọ̀dọ̀ tèmi? Entire ni kò ṣe retire kò mọ̀.
Daddy, ẹ ṣé gan ni sà. Mo ní kí n wá dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé gan ni sà. Ọlọ́run túbọ̀ máa bá mi ṣe dáadáa fẹ́yìn náà. Ṣé rí látìgbà tẹ́ ti fún mi nímọ̀ràn tí mo dẹ̀ ti tẹ̀lé mọ̀ràn tẹ́ fún mi. Daddy, ayé mi ti ń lójútùú, ọ̀rọ̀ mi ti ń lójú. Mi ì lè sọ bí mo ṣe lè dúpẹ́ oore fún yín. Àbí ẹ̀yin náà rí báyìí sà. Kẹ́ tún wò ó. Ẹni pé mo jẹ́ ọmọ tó ń gbọ́rọ̀. Ẹ ṣé sà. Ẹ ṣé sà. Bọ̀ Daddy, mo fẹ́ béèrè ìbéèrè kan torí kò yé mi. Mo dẹ̀ ti ní tí n bá ti wá sọ́dọ̀ yín máa béèrè. Mo ní kí n bi yín pé ifá kí lẹ dá, Ògún kí lẹ sà, tọ́rọ̀ mi fi ń lójútùú. Torí ìgbésí ayé ti sú mi tẹ́lẹ̀ o, gbogbo ọ̀rọ̀ mi ló ti polúkúrú mọ̀ṣù. Bọ̀ látìgbà tẹ́ ti bá mi dá sọ́rọ̀ ayé mi, ọ̀rọ̀ mi ti lójútùú. Gbogbo nǹkan tó lọ nínú ayé mi ó wá padà ní ìlọ́po ìlọ́po. Èmi tí àwọn èèyàn ti fi ń ṣe lẹ́lẹ́yà tẹ́lẹ̀ ó wá dẹni tí wọ́n fi ń mú yangàn láwùjọ. Nǹkan kan ò tí ì padà ó tí ì rí nǹkan kan sọ ti lọ́kọ. Sà ṣùgbọ́n lọ́wọ́ ẹ̀ àwọn ọkùnrin tí ń ṣù mí o. Ọlọ́kọ tó jẹ́ adérí rẹ̀ gangan tó wù ọ́ láti fẹ́ ọgbọ́n ohun tó lè fi peléke tí gbogbo ohun tó rí tó fi jẹ́ kékeré tó wà rí bàbàrà bọ́ ọ bá délé béèrè lọ́wọ́ ìyá àbí bàbá rẹ̀ pé ńbo ni tí ilé yín ti ṣẹ̀ wá ifá wo ló bí yín òòṣà wo ló ṣàdílé yín. Ibi tá a ti ṣẹ̀ wá. Níbo ló yẹ ti ṣẹ̀ wá tó ju ọ̀dọ̀ Ọlọ́run àlà lọ? Ifá ò ní ẹ sọ fún yẹ pé ó bí mùsùlùmí. Òòṣà wo ní bẹ́ẹ̀ nídìílé mùsùlùmí tó kọjá Ọlọ́run àlà? Ìwọ náà ti ń tójú bọlé. O ti ń wá wàkú wá káàkiri. O ní mọ́ ni mọ́. La wala quwwata illa billahi aliyul azim. O rántí yín. O wá ní ìṣòro bíntín báyìí. O sì gbálé lẹ́bọ̀ lóògùn lọ. O lọ ń ṣẹbọ sọ́lọ́run. Daddy, mi ò ṣẹbọ. Istiara lásán náà bá mi ṣe. Istikini. Láti jọ́ tí mo ti bí ọ, ọjọ́ ló gbọ́ pé mi ṣe istiara rẹ̀. Kí ni jẹ́ istiara? Ọ̀nà àti bọ́lọ́ ọ̀bọ́ sórí àwọn akọ̀ ṣàlùwàlá kò mú tẹ́sùbí rẹ̀ kò bẹ́lẹ̀ wọn bá rẹ̀ sọ̀rọ̀. Èwo ni yẹ́ istiara? Èwo ni àbúrò máa ń nàgà tí tọ́lọ́ wọn fi hàn? Èwo ni àbúrò máa ń nọ ibi tá a fi hàn? Ibi tá a mú ọtí? Wà á ìtàlá èwo lè fi kún. Gbogbo ọjọ́ wọn tó kà sí bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ istiara èwo. Orí ẹlẹ́nu gbẹ̀. Bí ìgbà pẹ́pẹ́ yẹn bá jọsẹ̀ tó bá dojú ẹsẹ̀ gbọ́dẹ̀ pàbà. Ẹ̀ntí ẹjọ́ náà ni ẹjọ́. Kò ń lọ ṣe istiara. Tọ́. Aláàjì. Ìjọ́ wo lẹ tó fẹ́ fa katakítí ẹ̀sìn ilẹ̀? Ìjọ́ wo gan-an? Ẹ sọ fún mi. Tí n bá tó lọ bá Ọlọ́run ọba mi tó dá mi ní. Títí tí n bá tó lọ bá Ọlọ́run ọba mi. Ìwọ lágídí ọkàn. Inú líle iná ṣáà ni. Ọlọ́run tó dá gbogbo wa, ṣe bó Ọlọ́run Allah tó dá gbogbo wa, ṣe bó rí Saudi tó fi àwọn Lárúbáwá síbẹ̀ kó tó fi sí àárín àwa Yorùbá ń bì. Ìwọ wá ní kí ló dé kí ló lè tó jì. Ẹ̀ẹ́dẹ̀ ní sùúrù. Ọlọ́run tó dá gbogbo wa, ó ti dá ìran lóríṣiríṣi pẹ̀lú ìlànà tá a fi máa gbà képe tá dẹ̀ máa dá wa lóhùn. Ìwọ wá ní kankan. Ìwọ ní kọ́kọ́ ẹ̀sìn. Ṣé báwọn baba ńlá baba wa ṣe ń képe tó dẹ̀ ń dá wọn lóhùn kó tó di pẹ́ sí àjòjì dé? Ẹ wá gbẹ̀sìn àjòjì. Ẹ wá pe àwọn baba ńlá wa ẹ pé wọn ló mú kọ̀. Aláàjì Khalid mo pè ẹ́ lórúkọ
kó má yà ẹ́ lẹ́nu ọmọ mẹ́ta dondo báyìí ni mo bí fún ẹ. ń lọ síbẹ̀ yẹn ẹ̀ ń gbáyà lọ ṣé mọ̀ pé Ṣàngó àjàmọ́ mà là ni àrá ló sàn pa bó ṣe wà yẹn ṣé mọ̀ pé tẹ bá gbé ẹsẹ̀ kan sí méjì síbi tẹ wà yẹn gbogbo yín lẹ máa lanú ẹ kú fọ̀nà tí ì ẹ dẹ̀ ń gbáyà lọ bó ṣe wà yẹn àwọn oníṣàngó ló dẹ̀ máa wá sin òkú ẹ̀ bó ṣe wà yẹn àwọn òbí tó bí gan wọ̀lé fọwọ́ kan àdẹ̀kúkú mọ̀ bóyá ó jalè ní ọjọ́ méje ló máa fi ṣe. ó dẹ̀ fi agídí ọkàn àti inú líle ẹ̀ ó fi pa ọkọ ẹ̀ kan ṣoṣo. Good enough to sign a court to the marriage. Gbogbo ẹ̀dá pátápátá ni ọ̀tọ̀ kú wò, èmi ọ̀tọ̀ wò, ìwọ náà ọ̀tọ̀ wò, ọmọ yìí kan tó kù dondo yìí, ọ̀nà ọ̀tọ̀ kú wò. Wàláhì kò ní kẹ́nìkan fọlọ́run ọba nìkan. Mo wí fún ẹ o, mo wí fún ẹ kọ́rọ̀ ètò ìṣẹ̀lẹ̀ báyìí, mo sọ, ṣùgbọ́n. A mọ̀ wípé kò sáyé, ṣùgbọ́n ẹ máa wáyè, ẹ máa wá bí ọdún. Àti mọ̀ bí ọwọ́ yín dì ẹ máa wáyè wá. Nínú àìráyè ibẹ̀ lèèyàn tí máa wáyè. Àsàndù Ṣàngó kódà àti ṣe ti jàkúta. Níbi ti jàkúta yìí wọ́n dífá wọ́n sì dàbí òbí sọ̀rọ̀ o. Wọ́n ní ẹ̀jẹ̀ á ṣe bá a ti ṣe kọ́ba lè rí bí ti rí. Mọ̀lẹ́bí wa ò ní bàjẹ́ o. Aṣọdún ọdún àtàn ti tẹ̀mí ìtòwó tọmọ àwọn alálẹ̀ sọ̀rọ̀ wọ́n ní gbogbo ọmọ wa pátá tí ń bẹ ńlẹ̀ yìí tí ń bẹ ńlé tí ń bẹ lẹ́yìn odi wọ́n ní kí wọ́n bọrí o pàápàá jùlọ àwọn tó jẹ́ ọmọ ẹlẹ́gùn Ṣẹ̀gó bí irú tiyín báyìí wọ́n ní kẹ́ bọrí o kẹ́ bọrí fáwọn ọmọ wa ká má bàa rí àjálù burúkú ká má bàa fojú sunkún àwọn ọmọ kò jẹ́ gẹ́gẹ́ o àbí báwo ni. Obìnrin mi ìyá wọn rí á nítorí pé wọ́n já bí amọ ìwọ ọmọ ní bá sọ̀rọ̀ torí wò ní fẹ́ fojú sunkún ọmọ sórí nítorí ajé ojókòó báyìí ni pé bàbá ní agbábọ̀dá Ṣàngó sínú sọ̀rọ̀. ṣé nǹkan máa ṣe fún kí ọmọdé tó sọ̀rọ̀ ṣé di òjẹ́ ṣó forí gbálẹ̀ tí Khalid bá lọ lẹ́nu ẹ̀ tó bá lè pé o lè má dárúkọ mi rárá ni o lè má sọ̀rọ̀ kó o kàn má tọ́ka mi kí lè gbé ọ̀rọ̀ yìí àbọ̀rọ̀ mi. àkàrà ṣe nǹkan máa ṣe ajá ni máa dẹ sí ẹ ajá lọ́kọ ẹ bẹ́ẹ̀ ni mo sọ ṣe rí èyí tẹ́ ra wọlé nulẹ̀ agbófinró ló máa yanjú. ẹ fi ọlọ́pàá gbé wa níbẹ̀ lẹ́ẹ̀ fi ojú sí lọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí. mọ̀lẹ́bí òun náà fojú sí káàkiri. àwọn tó tún tẹ́lẹ̀ o. ìyá mọ́ríà ìwọ ọmọ ní bá sọ̀rọ̀ o. ọ̀rọ̀ ọ̀rọ̀ bá sọ́kọ̀ máa fẹ́ ẹ pa. ọ̀dọ̀ wà rẹ. Ṣàngó ọ̀tá o. Hello, madam, possibly. Khadija, please. Alhaji. Baikis. Naam. Mushraf. Alhaji. Mariam. Naam. Wa alaikum salam. Àwọn people tó ń jáde ń sìn báwo náà ṣe dé? Àwọn dádì wa ní family house ní sá. Baikis. Ṣó máa bẹ̀rẹ̀? Má rí pípọ̀ ojú mi o. Tó gbogbo nǹkan lọ fi jọ ìyá ẹ. Àwọn family ìyá ẹ wo ni mo kọ́ ẹ wá bá tó ń sọ pé àwọn family kan láti family house kan ni. Kò burú. Now, tí mo fẹ́ sọ fún yín rẹ̀. Ṣé rí àwọn tí wọ́n jáde yẹn? Number 1, ẹ gbọ́dọ̀ jẹ́ kàn wọnú ilé yìí mọ́. Yes, èmi ni mo nílé, mo dẹ̀ fún yín ní àṣẹ yẹn. That is 1. 2, mo wà nílé mi ò sí nílé o. Mo wà láyé, mi ò tún sí láyé bákan náà. Mi gbọ́dọ̀ já pẹ́tẹ́ ẹsẹ̀ kankan nínú yín lọ́dọ̀ wọn. Pé wá ń yọ sí bàbá kan àbí ìyá kan àbí family house kan débi wọ́n wá fi ẹbọ lọ yín. Wọ́n wá sọ yín di káfìrí. Ọmọkọ́mọ tó bá dẹ́rù ẹ̀wò nínú yín. Wàláhì tàláhì ń kọ́ lọ́mọ ni. àṣàdánù lọ́mọdé ń ṣàkúta wájú ilé bàbá ẹ̀ ẹ wí fún o ẹ kìlọ̀ fún. Ọlọ́run ní jẹ́ kí ariwo eléyìí mọ́
àbáríkọ̀ láàánú àní Muhammad ẹ̀pẹ̀lẹ̀ ẹ̀kú àmúmára ọ̀rọ̀ ọlọ́run ló dé yìí alájà ọ̀rọ̀ ọlọ́run ló dé yìí bàdà bisimilayi wa basimala alẹ́dí kàlákùlì mọ́ta wálé àyàtà líyàbùlúwàkùn àyíkùn àhásánù ní àmàlà wọ́n wà láàṣẹ ìṣẹ̀lẹ̀gà fún lóòótọ́ la dákú o a dá ikú káfí lè mẹ́ni tí ó ṣe dáadáa a fi ikú yẹn dán yín wò káfí lè mẹ́ni tí ó wà lìjẹ́ náà torí wípé kí ni káyẹ̀ fi lè bá a dá àwa ọlọ́run ọba tá a gbọ̀ngbọ́n tá a tóbi lọ́ba káyẹ̀ fi lè dá wa mọ̀ alájà ẹ dákun nítorí ọlọ́run adìẹ làwọn èèyàn ntọ́ba wọ ọlọ́run ní fi wá sí ẹni ọba ti kàn báyìí náà ni ọmọ múnú àgò ọlọ́run ní ọkàn àwọn ọmọ nù ẹjọ́ ẹ dákun ẹ wá ṣe sùúrù kò sẹ́ni ọ̀pá yín lọ́mọ tọ́jú ọlọ́run lọ ẹ dákun nítorí ọlọ́run. tó ìyá mọ́ríà bó ló ti á jẹ́. wọ́n kàn ló lóun fẹ́ gbé omi lẹ́nà then gas dey explode kó tó dọ̀ hospital ó ti dákẹ́. ṣàbọ̀rù alábàámbí ọkọ ya. ságìrì làgìrì ò fi gbẹ́dùn tó lè ká. bọ̀dá Ṣàngóṣí náà a sì ti gbọ́ o wọ́n wí fún yín àfìgbà tẹ́ pọmọ yìí dànù pẹ̀lú agídí yín. alábàámbí ọkọ ya iná lójú iná lẹ́nu iná lóle iná lájà ebi iná là ń dá láyé iná ń bẹ lọ́dọ̀ bàbá mi. náà ṣẹ́rí mo fi ọlọ́run bẹ̀ yín lẹ́ẹ̀kan sí ṣé tẹ́ bá fẹ́ kí n ṣìwà wò tẹ́ bá fẹ́ kí iná tẹ̀ ń pè yẹn àtọ́ kójú ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta pa síbẹ̀ yẹn ó yẹ bọ́ sí kò ní alájẹ ẹ ṣe sùúrù bí símìlà alájẹ ẹ ṣe sùúrù. síbẹ̀síbẹ̀ ọkùn ẹ ò rọ̀ gbogbo ohun tó kó jọ ó parẹ́ mọ́ ẹ lójú ó wá dẹ̀dùn arin ni. ẹ̀dùn orí òkè wo lẹ́ ń dí káàkiri ẹ̀dùn èwo níbẹ̀ lórí òkè tí ò sílẹ̀ alájà Khadija ọ̀gbọ́ ó ti di káfíìrì. àṣàdánù lọ́mọdé ń ṣàkúta wájú ilé bàbá ẹ̀ ẹ wí fún o ẹ kìlọ̀ fún ẹ wí fún o ẹ kìlọ̀ fún ẹ wí fún o ẹ kìlọ̀ fún. Sorry, who are you? I'm supposed to ask you that. Ask me what? Tani mi. Nínú ilé mi, nínú ilé ọkọ mi, nínú ilé tí mo ń sanwó ẹ̀. Ọ̀rẹ́ o. Mo dáràn. Ọ̀rẹ́ kí lajá ń bẹ́kùn sí. Ìyẹn èmi, Akin. Wọ́n sọ̀rọ̀ náà, explain this. Baby, wọ́n bá ìjọ. No, ṣé o ti rí gbogbo rádà so nǹkan tó máa fọwọ́ mi ṣe lélẹ̀. Àwọn ọmọ tí wọn ò níran tí wọn ò réèyàn bí wọn, ó question mi nínú ilé mi. Ta ni ò níran? Ṣé o fẹ́ nà mí ni? Tí mo bá lè Ṣé o fẹ́ nà mí ni? Ó fẹ́ gé mi jẹ o. Ta ló fẹ́ gé ẹ jẹ? Ṣé o fẹ́ nà mí ni? Akíọ̀dẹ̀ wà ń bẹ̀. Akíọ̀dẹ̀ wà ń bẹ̀. Kọ́ wọn lé mi jọ. Ó fẹ́ gé mi jẹ. Ta ló fẹ́ gé ẹ jẹ? Hello, darling. Happy birthday to you. Ẹjọ́ ìyá mi, ẹjọ́ ìyá. Báyà kí sálẹ̀ kí o ṣe sálẹ̀. Àbúrò ìlú ẹni ló ṣe Tí ìwà tó dá sílẹ̀, tí mo expect birthday gift. Ṣé mi sọ fún ẹ? O message mo ní kó má fún mi birthday gift. Did I ask you for that? Kí ló tó ṣe bẹ́ẹ̀? Out. I said out. Mo ní kó bọ́ta. Nígbà ìbọn ti kájọ.
oníkálukú àbí tiẹ̀ lọ́wọ́ kádàrá. onílẹ̀jọ́ wọ́n dá ń lórí fún mi. kélé níṣòro lọ́rùn ní ká. bọ́sì bẹ́ẹ̀ jẹ́ kélé. àwọn láti ló ti fún mi o ọlọ́run ó ti fún mi kí ẹ jẹ́ bẹ́ẹ̀ mi yà tó bẹ́ẹ̀ máa yé mi o. kí ló tún dé Ọláwálé. And you've tried enough even more than enough. Last week ló ṣe gbé mọ́tò fún mi ìgbà ló ṣe gbé ọ́fíìsì mi tó ní kí n tún máa manage. Baby, don't mention. fact tó san tó deposit 3 million sí yẹn náà tún wà ń bẹ̀ wọ́n tẹ̀ ti aláǹ gbé kí wọ́n máa develop yẹn ṣé wọ́n ni máa tún gbé problem ilé sí lọ́rùn báyìí. Baby, kí ló ṣẹlẹ̀ gangan? Explain to me. Kí ló dé? At hospital wọ́n ní wọ́n máa rẹ̀dọ̀ wọ́n máa ra kidney wọ́n máa ra liver wọ́n máa ra fún wọ́n máa ròróǹro gbogbo ẹ̀ ó jà ń lọ sí roughly 5 million naira. Ibo ni mo ti fẹ́ rí yẹn ṣé wọ́n ni mo tún fẹ́ gbé bọ́ọ̀dì 5 million naira sí lọ́rùn sí. I'm just tired honestly I'm tired. Bọ̀ kí ló ṣe àtúnyìn tó tó yẹn? mi tó ti rìnrìn òṣìṣẹ́ kiri ni a lọ síbi a lọ sọ́hùn tó bá dá gbogbo ẹ̀ sílẹ̀ tó wá dá sólúwẹ̀ lọ́rùn wá máa ní breadwinner orí burúkú kan. It's okay kí wàá lò rò pa lè ṣe báyìí because 5 million ṣé wọ́n máa gba deposit ṣá. Of course wọ́n máa gbá náà kí wọ́n fẹ́ ṣe mí ò ní choice. Tí mo bá tún ayé mi wá máa tún rò honestly mo gbọ́dọ̀ tún rò. Miriam. Yes. C'est là. 1 million naira. Yes, 1 million naira. 1 million naira, Miriam. Yes, you are Italian. Oh, don't worry. Kò sí nǹkan tó pọ̀ jù fọ́pọ̀ mi náà. At least Tani here by this time. Tani. Ẹ̀yin ètò lé lọ́dọ̀ yín ni. Tani. Tani láti ẹ̀ sọ̀rọ̀. Ẹ wá mi. Àǹtí Oyin mà nìyẹn. Ṣé bẹ́ẹ̀ ni tó sọ pé wà lórí sick bed nìyẹn? Àdúgbò sí. Tẹ́bí ìgbà tẹ́bí ti àsìkẹ́tì báyìí tẹ́bí ọ̀bá ti báyìí sáyìn wọlé ni. Táwọn àpè yìí tẹ́rẹ̀ ìdílọ kékeré bí ìdí olòsì. Àǹtí Oyin. Ibi ni wọ́n wà ní ti àbí. Táyọ̀ ṣáájú sí ibi ló wà, àbọ̀ abálọ̀ rẹ̀. Jọ́ torí ọlọ́ fi ọkọ mi lọ́rùn sílẹ̀. Mi ò fọkọ mi báyọ̀ ṣeré o. Fi ọkọ mi lọ́rùn sílẹ̀ kí ló yẹ gan-an kò sọ fún ẹ̀yin. Olówólé explain this. Àbúrò mi náà. Tàlà àbúrò ẹ̀. Jẹ́ kó mọ̀ nǹkan tó ń lọ. Jẹ́ kó pé àjọ plan ẹ̀ fún mi ni. Wo jẹ́ wojú tèmi kì í ṣe à ń ṣe mí ṣàbúrò ẹ̀ o. Ọkọ mi gangan ni. Mọ̀mọ̀ yẹ. Mo bá bẹ́ẹ̀, ọmọ ìyá mi, ọmọ bàbá mi, so kò sí ìkọ́tà àpamọ́ bẹ́ẹ̀ pẹ̀lú. Àǹtí Oyin, dá mi mọ̀ ni. Ṣé bá àbúrò Ọláwálé nìyí? Ládùúgbò gbogbo nǹkan tí mo ṣe fún yín. Bọ́ ẹ lábúrò ọkọ mi nìyí. Wọ́n promo nìyẹn. Ọ̀gá mi kí lè pariwo ọgọ́ ni. Káàkó bá kókó bá ponú. Òun kò fọ́kùnrin ṣe pẹ̀ fọ́kùnrin. Èmi gan. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Oníkálukú àbí tiẹ̀ lọ́wọ́ ó la nǹkan tó tún lè kọjá ó ò dẹ̀ fi tó mi létí gẹ́gẹ́ bí ìyá ẹ̀ tí mo dẹ̀jẹ̀ léwọ̀ ọmọ ẹ lórí ó dínú. láti kékeré báyìí ni mo ti ń tẹ̀lé bàbá ẹ̀ ó nífẹ̀ẹ́ mi èmi náà dé nífẹ̀ẹ́ ọ̀ ìdílé oníṣàngó bàbá ẹ̀ ti. ilé olúkòso là ń lọ dẹ̀dẹ̀ olúkòso là ń rè ilé olúkòso là ń lọ dẹ̀dẹ̀ ṣàngó là ń rè bẹ́ẹ̀ ló sọ ẹgbàjá ẹ̀ sókèlè ilé olúkòso. Ivo ẹlẹ́gùn ṣògo ni. ilé olúkòso là ń lọ ọ̀dẹ̀dẹ̀ olúkòso là ń rè ilé olúkòso là ń lọ ọ̀dẹ̀dẹ̀.
ìṣòro olùkóso àyàrá náà iná lójú iná lẹ́nu iná ló lélẹ kùkù káká bí olófòfò ọba kò sónú ọlá bàdìyẹ bá gbé kókòkò làgbàlá ọba ní késì ṣàǹkó alábàámbí ní ọba ṣẹ́gun ọ̀tá mi. ṣàdédé làwọn mùsùlùmí kan wọnú ayé ẹ̀. bàbá mi náà ẹ wọ náà bí ẹbí bá mi sọpẹ ní ìwọ náà kódà tọ́lọ̀ bá ń pa foríjìn kò lè pè kan yín ó dá mi lójú pé sure 100% sure mi tààtàrà bá inú náà indirect entry ni kò sí tó lè bá mi fà torí ọlọ́sàn ń pé àwùjọ mi ṣàtọ́nà jimmy smith ramon ó ní yìnyín láàlá yóò pè mọ́ yóò sì gbé iṣẹ́ yà ó lóun dájẹ́ nìkan tó bá ti ń ṣe ọkọ̀ mọ́ òun tèmi sábò lẹ́yìn sí àbí ẹ wọ̀ náà ó ní òun dájẹ́ ẹni kankan bá ti ń ṣe ọkọ̀ mọ́ òun ẹ padà wọ náà ni ẹ bá mi kò wúlẹ̀ lẹ́ni ìdíkẹ́ bá mi sọ̀rọ̀ nǹkan ó mi pẹ́ padà wọ náà mọ̀kàn mọ́ wọ ìdájọ́ ìta ìmọ̀ nìkan kìíní ẹ padà wọ náà. wa aleykum salam. salamu aleykum. wa aleykum salam. ìwọ lọ dáná tí wọ́n wọ̀ sí. téèyàn bá tiẹ̀ fẹ́ téèyàn sínú ẹ̀sìn kò gbọ́dọ̀ mú kankan kan bó ṣe mú kankan kan yìí. àfà ìdẹ́rùbà níná iná wọn kò fífẹ́ kan mọ́ sálọ náà ni. ẹ̀yẹ máa ń padà sí mọ́tàṣà. wọ́n wọ̀nà ọ̀sọ̀ náà dínà tán fẹ́ fi kú sí. ànábì gan ìgbà tí ó pè yàn sẹ́sìn ó pè pẹ̀lú làákàyè. ẹ wá bínú ti yàn ọjà. broda Ṣàngó Bùnmi àbí Ṣàngó Ṣínà ẹ má bínú tẹ́rí ẹ má bínú pẹ̀lú approach ọmọ yẹn bó ṣe yé sí nìyẹn sá ẹ má bínú. àmọ́ ẹ̀yin náà ẹ ṣẹyẹ o ẹ sọdún Ṣàngó ń jẹta ẹ tí ẹ pè wá. pẹ̀lú gbogbo nǹkan tí ń bẹ ńlẹ̀ àti ìpè yín gan ẹ ti ń la wò náà tá a bá wá pè yín kan. ilé ìfitàn ọmọ wẹrẹ lé kéwúlẹ̀ ẹ bá mo fẹ́ bí yín béèrè kan tá a bá ṣe mọ̀lúù ìjọba pè yín sẹ́ni wá bí mọ̀lúù. kí ló tà ní ìdáwọ̀ yín lọ ayé ti wo lé tó bá wọn. sí kankan bẹ́ẹ̀. Islam ó fààyè ká bára wa sí sílẹ̀. ṣé ẹ free báyìí àbí ẹ ti ń. rárá mi free báyìí mo fẹ́ sin arábìnrin mi tí máa ṣe tán bá padà wá. àti pé nígbà tí ẹ bá dé àtúntà pàdé àti mara. ẹ má bínú o. kò sí wàhálà kò sí wàhálà. ọmọ gbọ́dọ̀ bínú. ọmọ kékeré ló ṣe. ẹyẹ afa ẹjẹ ń bá yín wá gà. ẹ má ṣe ìyọnu ẹ má ṣe ìyọnu kankan kò síbi tá a ti dára wa tá a ti sọ̀rọ̀. nítorí ẹ yà mí lẹ́nu ni pé a retí yín lánàá retí yín àárí yín sí ò le. ẹ má bínú mo kàn bízì lọ́tún lọ́sì kódà ètò ẹ fún mi tẹ́ni mọ́ ha gan alákìtì àbá alákìtì àṣẹ wà mọ́ alákìtì lè jìnnà wàlẹ̀ ìnṣà ìlàlìyà àbùdùn. ọlọ́run ní òun ò torí nǹkan kan dá àlùjànnú àtọmọnìyàn bí ò ṣe ká wáyé ká wá sí i. bẹ́ẹ̀ ni ká wá sí ni. èyí tẹ́ fẹ́ sọnù pẹ̀lú bí gbogbo ẹ̀ sì wá rí yìí náà kò sí ní tá a fẹ́ gbà bẹ́ẹ̀ jù kí ọ kẹ́yìn náà ẹ gbà wẹ̀ ká máa fọ̀rọ̀ lé sọ̀rọ̀. ṣé kí n wá tí láfẹ̀jùmọ́ kájọ kásùbà láfẹ̀jùmọ́ bíi 5:30 àsìkò tó rún mọ́ dùn mọ́ yàn nù àsìkò tọ́lọ́run fẹ́ ká fi sìn nù ẹ̀yin ò fẹ́ lè díẹ̀ o. ẹ wo àwádìí. ẹ fọkàn balẹ̀. Ṣàngó Ṣínà Ṣàngó Ṣínà Ṣàngó Ṣínà ṣé kìí ṣe wípé ọwọ́ àwọn ará bíi ti ń wọ́pọ̀ lọ sórí èmi ò ní o mọ̀ ṣe tó bá wù ọ́ àmọ́ ẹ̀sìn tó bá wù ẹ́ láti sìn má jẹ́ kó kó bá ojúṣe rẹ nínú ìdílé yín. látìgbà náà lọkọ mi ti kẹ̀yìn sílé tó kọjú síta gbogbo akitiyan mi láti má jẹ́ kó sọ lẹ́nu pàbó ló já sí o. wábí ìjọ tí n bá tún gbọ́ Ṣàngó lẹ́nu ẹ̀ tí mo gbọ́ Ṣàngó lẹ́nu wàá rí nǹkan tí màá ṣe fún ẹ. kí ni ká máa pè é. Khalid lórúkọ mi ó gbọ́ àbò dáhùn. Ṣàngó Khalid. bàbá yín wọ̀n ní gidigidi mi ò gbọdọ̀ san kankan fẹ̀yìn ọmọ òun ìdí nìyí tí ọ̀rọ̀ ìdílé bàbá yín fi ṣókùnkùn sí wọn.
Màámi, kí wàá lẹ́rù pé mo lè ṣe báyìí? Mi ò máa gbọ́dọ̀ kú. Ṣọ́ra láti ṣe èmi àti ẹ̀ á mú ọkọ̀ tó kù. ẹ̀bìtì káwọ́ pẹ̀ ń ṣòro olùkóso àyà àná iná lójú ó sókèlè o. bẹ́ẹ̀ ni ìgbàjú Ṣàngó. kélé ni kélé rè tí bá ń bẹ lára ọmọ oníṣàngó ewukéwu kan ò lè wù ajogun kájogun kan ò sì lè dé ọfàkọfà kan ò sì lè bá ìpínhùn láàrin àwọn bàbá wa ni ìyẹn fi ṣèdáàbòbò fún wa. kódà ń bẹ lára tèmi náà. o lè fi sínú kọ́kọ́rọ́ o sì lè fi sínú àpamọ́wọ́ rẹ kó sá ti wà nú ara rẹ ni dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ìyá rẹ o tó fira rẹ̀ jì nítorí ọmọ tó tọ Ṣàngó wá tí òjò bá wọn kúkú ọ̀wọ̀ọ̀wọ́ ṣé wàá rí gbogbo ń ta bọ́ sọ kó o mú un lò àwọn alálẹ̀lẹ̀ yìí wọn ò bá wa dúró tì ọ́. ọjọ́ bó ló wọ́n jẹ àwa máa lọ. sí ìpẹ́ sọ pé kí n má gbẹ̀yìn bẹ́ẹ̀ ni kí dírẹ́fà mi náà má gbẹ̀yìn bóyá kẹgbà tó fi ṣe. Ṣàngó mo sókèlè mo bá ń jà o Ṣàngó mo sókèlè mo sókèlè mo sókèlè. Ẹlẹ́dàá yín tó ọ̀dà ọ̀dà olùkóso àyà àná lógun lẹ́kọ̀ọ́ igi láti fẹ̀yìn tòkè. ṣe rí àwọn ọ̀gá òsì nílé o ṣùgbọ́n mo sọ fọ́mọ ọ̀dọ́ wa pé kó bá pè wọ́n fún yín ìgbà tó sì pè wọ́n nípa àwọn òsínlé náà ni pé táwọn bá dé kẹ́ ẹ yọjú táwọn padà. èèyàn àbìdí yànyàn arábìnrin tí ń bẹ nínú ilé ló ní òsì ńlé. ṣé màá parọ́ ni. àpò méjì àbọ̀ tó ní o fún mi dà. iṣẹ́ ti jọ iṣẹ́ ti jọ iṣẹ́ ti jọ. bá tó wá àyìn kó o fowó rẹ̀ jíṣẹ́ fún padà o gbọ́dọ̀ náà o. ní báyìí omi tó gbé dání tí mu lọ́wọ́lọ́wọ́ àtòun àtomi kankan mi la níbí. ó ti lọ. ṣé ní tó ló ń bẹ̀rẹ̀ mi lélẹ̀. wọ́n jẹ̀rú ọ̀bọ. èmi ni Ọya Orírì ayaba Ṣàngó àmì tí mo rí lára rẹ yìí mo fi ní kí wọ́n pè ọ́ wá. láti sìn lọ gbogbo nǹkan rí ọmọ tùbàtùsẹ kò sí wàhálà kankan fún ọmọ olùgbàlà ni ọ́ o ìdí nù tọrọ tí ò fi rí bíi ti ẹ̀gbọ́n rẹ àtàbúrò rẹ sórí tó bá wá kọ̀ láì ṣe ohun tó bá yẹ kó o ṣe bàbá rí ó sì parun. súnmọ́ mi. ẹ yà gbé mi. èmi wò pé ṣe rí ẹyìn on the 28 la wà yìí ẹ mọ́ tí ìjẹ́ wọn mú mi yìí ẹ jẹ́ wọn gbé wọlé tó bá tiẹ̀ di bí ọ̀tún la kí wọ́n mú. ohun tó mu. wọ́n ní ẹ mú. mú. ọlọ́run ní tó tètè reflect lára yìí. That reminds me, ẹ wá. Àyìnkẹ́, jọ, ṣé mo rẹ sọ̀rọ̀ mi ni? ẹ gbọ́ ṣe kí n mọ jẹ́ fún yín. Má dá lóhùn jàre, ṣèbọ́rọ̀ tí bíi tàṣọ ló ń sọ, ṣé ẹ wá ní ṣe? ẹ wò àǹtí ẹ mọ̀ bínú tẹ́lẹ̀ ìgbà tí a lọ supamákẹ́ẹ̀tì tí mo rí pé pátá pupa kọ́mú pupa ẹ̀wù pupa ìfìlà pupa gbogbo ẹlẹ́rajọ ládùúrò mèremère tó wà bẹ́ẹ̀ tẹ́ ìsì irú ẹ̀ tẹ́lẹ̀ mi. Gbẹ́nu sàn, ṣé nǹkan tó tẹ̀lé mi lọ ṣe nìyẹn? rárá o mo kàn pé wọ́n ṣàkíyèsí pé kàn fura mi. O fẹ́ sọ nǹkan tí mo lọ rà lọ́jà, o fẹ́ máa sọ fáwọn èèyàn ló ṣe tẹ̀lé mi. rárá o. Jọ́ tí rẹ̀ bá tún ṣe ẹ̀mí ní láìkẹ́, ẹ kó ṣe lọ. Ó ga ọ̀rẹ́ so èmi létí gẹ̀ta nínú ọ̀rọ̀ ẹ̀ ló ṣe ń sọ̀rọ̀ sọ́mọ ọ̀dọ̀ ẹ̀ ó sì sọ̀rọ̀ ẹ̀ fún mi. Kò sí wàhálà tó bá fẹ́ kó sọ fún mi kò sí wàhálà mi náà tẹ̀ gbé fún mi. Mi sọ pé nǹkan tó sọ ti pọ̀ jù, mi dẹ̀ sọ pé bó ṣe sódà bọ́ mi ò rán sí ẹ, mi ò rán sí ẹ náà. Ọ̀tọ̀ rẹ sọ fún mi náà èwo ni wọn náà ń kó pupa jọ fún.
ṣé mi tí mo ń rà kò ní reason tí mo ṣe ń rà ni tèmi yé mi ọmọ ìyá ó dẹ̀ máa yẹ́yìn náà later. ó ṣe má bí kí ni mo gbọ́ tó ń sọ. ó ṣe mọ́ láti yọ ọjọ́ tí mo ti ń tẹ̀lé ọmọ igi tí mo fẹ́ yín gbé ọká. Yorùbá bọ̀ wọ́n ní tabá torí igi gbòdì igi mọ̀ sunẹ́ fún ni yá ni ṣé nítorí ọmọ mi mo ṣe ń tẹ̀lé ọ káàkiri tí mo sọ̀rọ̀ àmì dẹ́sìn tí mo fọmọ ọlọ́mọ lẹ̀ láìpọ́n tí mo ń pọ́n káàkiri. Mama choice yín nìyẹn. Kí ló tún fẹ́ kó ṣe fún ọ kí ló fẹ́ kó dà fún ọ sọ fẹ́ sọ di gbẹ̀wù dání ni. Màmá kí lẹ sọ yẹn náà gbẹ̀wù dání àbí kí lẹ sọ àṣàkí méjì lẹ́yìn ìyá ìfẹ́ lóòótọ́ akíkanjú àtàkì dìdìrín so ẹ fẹ́ sọ ọmọ yín dákíkanjú ẹ sọ bàbá ẹ̀ dákí dìdìrín ẹ wọ ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín ọmọ yín yẹn gan máa dákí dìdìrín bẹ́ẹ̀ ni mo sọ fún yín either you take it or not ó máa dákí dìdìrín Ọlọ́run má jẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín Ọlọ́run má jẹ́ ibo ló ti gbọ́ sórí ibú tó ń sọ fún mi ẹ lọ bí gọ́gù àwọn ẹgbẹ́ ẹ̀ nílé ni kò sọ di dìdìrín o ò lè sọ ọmọ tèmi dìdìrín torí pé mi fẹ́ ìmọ̀ bí ìkọlẹ̀ máa fọwọ́ mú bẹ́ẹ̀ màmá inú kẹ́ ẹ pẹ́ láyé kójú yín rí bi tàbí kẹ́ ẹ má pẹ́ láyé kójú yín má rí bi rárá ìkọlẹ̀ máa fọwọ́ mú. Ọlọ́run tiẹ̀ ní gbà fún torí agbára òjò ìwọ ọmọ tó dó yìí o sọ pé ò ní lé wo èmi onílé ní nígbà ẹ máa fẹ́ nǹkan yín gbà ní àwọn ẹgbẹ́ ẹ̀ nílé àwọn náà yà ẹ wo mi ò ní tẹ́lẹ̀ ojú ẹ̀ lọ sọ pé ìdájí kíndìnrín nílé èmi ń tẹ̀lé o ìtẹ̀lé lajú mi lẹ̀ kíta lùgbò pọ̀ ẹ dákun sí wò ti fi yan àbọ̀ ọ̀gbọ́n tọmọ burúkú yìí sọ fún mi ni ó lè mi sọ bàbá àti ẹ̀ di akíndìnrín ó wá dákẹ́ gbogbo èbú tí ń bù mí kò tiẹ̀ kọ́ ọ̀la ó tún wá mẹ́nu bá ti bàbá àti ẹ̀ òkò wá ní tọ́ tó lè sọ sí i sọ wá dà bó ṣe ń wò ti fi lọ. ọ̀rọ̀ tó sọ yẹn dùn. ó dùn mọ́ mi ní orí bí mo ṣe ń rẹ́rìn tí mò ń fẹ́ yín. èmi ò mọ̀ pé irú ẹ̀ lè dùn yín bó ti ń rí nìyẹn tó bá ní kó lọ pé bó ti ń rí wá bó ti ń rí nìyẹn so ó lè láàlì yín kó dùn yín ó lè sọ̀rọ̀ burúkú sí yín kó kẹ́kẹ́ máa fẹ́ fún bẹ́ẹ̀ ṣe ń fẹ́ fún yín yẹn ṣé kò tán di yín ni màmí bẹ́ẹ̀ ni kò tán di yín nígbà tí mo mọ́ ọmọ gidi wálé tèmi àtọmọ yẹn tajọ́ ń ṣe wọléwọ̀de ṣé nǹkan ò dáa jù báyìí lọ ṣé mi ò change mọ́tò bó ṣe wù mí ṣé kò kówó fún yín kò ra nǹkan fún yín ẹ ní fọkànbalẹ̀ àtọjọ́ tí ọmọ burúkú ìtẹ́ ní dandan òun ni mo máa fẹ́ tó ti dáṣẹ̀ wọnú ayé mi báyìí gbogbo nǹkan ó change pátápátá ni life ò balance mọ́ fún mi ó wá mú ọ̀rọ̀ ó wá sọ̀rọ̀ burúkú sí yín ó ń sọ yín sí ilé ayé yín fún yín ó wá ń dùn yín. ní tèmi ò bá tiẹ̀ dùn ọ́ ó tún wá mẹ́nu bá bàbá rẹ̀ ó lè mi sọ bàbá ẹ̀ di dìdìrín o kò tiẹ̀ wá sí tó lè ṣe sí. ẹ ṣe bí ó tẹ́ fa ni. Oyè làgbà wo oyè ni mo wò wọ́n náà wo gìgísẹ̀ ọmọ alájọ tó ti mú wá mo ti wo gìgísẹ̀ rẹ̀ pé ọmọ alálùbáríkà ni ọmọ tí ó sọ ọmọ mi láǹfààní tí ó ṣe abẹ́ amọ́ ńlẹ̀ wa. ojú alùbáríkà náà ló rọ̀ léyìn lórí yẹn àbá alùbáríkà kan gbogbo ohun tó sọ fún yín ṣebí gìgísẹ̀ tẹ wo náà ló ṣe sòdì ọ̀rọ̀ sí yín tẹ́ rí nǹkan ṣe sí. pẹpẹsẹ ọmọ tàkọ́kọ́ tí wọ́n mú wálé ọmọ tí ó ṣàbí amọ́ dákun ṣé yín jọ́ lọ́wọ́n ọba ni. kí ni bá ká. ẹjọ eléyìí kí ló sọ yín kí ló dà fún yín kí leléyìí dà fún yín kí ló dà fún yín ẹ sọ̀rọ̀ kí n gbọ́. Ó tán ń di yín ó tán àwa wí tán mọ̀ yí tẹ́fẹ́ ṣe nígbà tọmọ yóò ti wọnú ayé mi bátìrì mi fúùlù ní 100% tó ti dá gìgísẹ̀ wèrè tẹ́sán yìí tó dá wọnú ayé mi báyìí mo jáde 5% tí bá charge ẹ̀ sí kò kúrò 5% kí n charge láti ní dọ́là kò kúrò lójú kan. má má gbèsù láàyè ọmọ yìí o gbèsù olórí ìlú nígbà wo ṣe pàtílẹ̀ rẹ̀ kọ́ mọ̀ gbòó kága má gbèsù láàyè o. aláìgbọràn ni ọ́ mo ní bàbá rẹ ń pè ọ́ kó o lọ dá lóhùn. mo ní bàbá rẹ ń pè ọ́ kó o lọ dá lóhùn bàbá rẹ ń pè ọ́ kó o lọ dá lóhùn ẹni tó wà látìmọ́lé lọ́rọ̀ rẹ tí ò mọ ẹni tó ń ṣìpẹ̀ fóun. Ọmọ tá a bí nídìílé Ṣàngó yóò sọ
tó dé yẹn dúró síbẹ̀ tó o bá gbé ẹsẹ̀ kan sí. mo ní kó o dúró síbẹ̀ Mariam mo ní kó o bọ́ síta bí o fẹ́ bá ẹ ní kankan ṣe pọ̀ mọ́ láyé àti lálẹ́ kan mọ́. Assalamu alaikum. Assalamu alaikum Alhaji Abdul Qadir. Alhamdulillah. Alhamdulillah. Alhaji ẹ máa ṣe sùúrù. Annabi Muhammad sallallahu alaihi wasallam. Al-kadab junun wa khairan nadam. Ìbínú tẹ́rí tí èèyàn máa bí ni. Yìí máa jẹ́ kéèyàn síwà. Wa khairan nadam. Ẹ wá rí nígbà téèyàn bá wá bínú tán tójú èèyàn bá wá wálé. Yọ wá di àbámọ̀. Alhaji tí a bá fẹ́ ṣe lọ́wọ́ Ọlọ́run ní ká ṣe òun nítorí tòun ká má ṣe nítorí ìfẹ́ ẹnu. Alhaji ẹ̀rọ a máa bínú torí wípé Ọlọ́run gan-an tí Ọlọ́run sọ nínú Àlùkùránì gan-an ó ní tó sọ ni pé lásìtà àlẹ́ yẹn bí mo sọ ìtì rẹ̀ àárọ̀ pé ọmọ lọ sọ wọn kí sọ ní tiẹ̀ ìrẹ́ ànábì gbígbà ọwọ́ èmi Ọlọ́run. Alhaji ẹ̀sìn Islam ẹ̀sìn aláfíà ni kì í ṣe ẹ̀sìn alákatakítí torí pé mùsùlùmí kì í ṣe mọ̀lé gbogbo ẹni tí bá ti ń sọ pé bọ́ọ̀ bá ti eléyìí o ọwọ́ náà bọ́ọ̀ bá ṣe eléyìí o ọwọ́ náà bọ́ọ̀ bá rìn bí ọwọ́ náà o. Alhaji àwọn eléyìí ni wọ́n ń ṣẹ̀ṣẹ̀ mọ̀lé. Alhaji èèyàn ò lè mẹ́sìn wọnú àṣà o àmì èèyàn a máa máṣà wọnú ẹ̀sìn nítorí kéèyàn má bàa tó lọ jẹ̀bi Ọlọ́run torí ntọ́lọ̀ náà wí ni pé la yukallifullahu nafsan illa wus'aha gbogbo ntọ́ bá ti lè pa ẹ̀mí ẹ̀ lára tó lè mú ẹ̀mí rẹ tó lè dá ẹ̀mí ẹ̀ légbodò Ọlọ́run ní ọmọ lábọ̀ Ọlọ́run. Alhaji ìjà àti wáàfì gbogbo àyè má ṣe léyìí má ò gbọ́dọ̀ ṣe yìí ìjà àti wáàfì dá ẹ̀mí àwọn ọmọ légbodò ọmọ àkọ́kọ́ ọmọ ẹ̀kejì. Alhaji ẹ̀yin náà ẹ wo ibi tí ẹ wà tẹ́lẹ̀ ẹ wo ibi tẹ́ ẹ wà ní ìsìn. Alhaji Ọlọ́run ní látẹ̀sùbọ̀lẹ̀ káfíìrì náà má ṣe bú kéfèrí o torí kéfèrí èmi Ọlọ́run ni o Ọlọ́run tó dá ẹ̀yin tẹ́ ń sin òun náà ló dá kéfèrí. Sọ fún wọn ní ìtànàbí ní tí Ọlọ́run wí fún Ànábì Muhammad gbígbà ọwọ́ èmi Ọlọ́run ló wà. Alhaji torí náà ẹ jẹ́ àtàrà àwọn sin lọ́hùn ká má bàa tara àwọn sẹ́ lọ́hùn. Alhaji ẹ bá ń foríjì Mariam àti Alhaja Khadijat torí àgbẹ̀ Muhammad ẹ dáhùn. Ọlọ́run lóye tó ṣe dọ́jà sílé ìrá Èdùàrè ló forí igi ṣàpọ́nlé ẹ̀dùn ọba mi òkè ló mà ṣírí ilé bàbá rẹ̀ ọ̀rẹ́ mi má pèsè ṣe ní wèrè. Àkùrọ̀ lórísun mi àbàtà lórísun dò ilé bàbá ọmọ lórísun ọmọ ẹ má gbàgbé ilé àjẹbí ọmọ òun ní ìṣẹ̀ṣẹ̀ ọmọ ẹ má gbàgbé ilé. mo ké tápò nígbà tó ti tẹ̀ ọ́nà yẹ kí n jọ́ǹpù wá dídé ìdìbò. níbi kí ni. lórí ẹ̀ pé ṣá. níbi kí ni. ṣé fámilì.
kó má fi jẹ́ tilẹ̀ ṣé family house yín lórúkọ fẹ́ wọ̀ ní. ṣé kò ṣe kórìí ẹ̀ dàrú ṣá. kò sáyé mi mọ́ kò sáyé mi mọ́. kò sáyé ta ni. kò sáyé. kò sí kó lẹ́nu. máa ṣí ẹ léṣe kó jẹ́ kórìí ẹ̀ fún mi. kí ló fa gbogbo òṣìṣẹ́ fún ẹ. ó fún mi náà kú lọ́rùn mo mọ̀ sàgbá kó. ìdúwàlà gbogbo wẹrẹ ní bàbá lónìí wọn náà ká wèrè sí mi lọ́rùn bí wọn náà kàtà yàtọ̀ fún mi lọ́rùn pa ni. níbo ni kiri. ẹ̀ẹ́dùnrán ní kí ló dé etí ń dùn yín ni wọ́n ní ẹ̀ mọ̀ wọlé fagídí wọlé. ẹ̀rù kẹ́ ń bá mi àdìgún tó mọ kọ́ mọ́tò fún mi ní ọrùn bíi tẹ̀gbọ́n. sẹ́fẹ̀ gba àgbọ̀ kan lọ́wọ́ yín kọ́kọ́rọ́ kan àgbà àjà yín o ilé tẹ̀ tún gbé àtúngbà lọ́wọ́ yín. ebi lè ń dé. wẹ́n mọ̀ ìwé kọ̀ wọ́n kẹ̀ kékeje ẹjọ́ báyà rẹ̀ ọgbẹ́ni ó kèmí ẹdúwé ọ̀kan ònu. pé mo ṣe pé mo wà tó kù díẹ̀ káàtó. Kò lè dá lọ. Tí mi bá nífẹ̀ẹ́ mo ṣe ilé tí mo ṣe. Ìwọ náà bíra ẹ̀ wò ṣe ọkùnrin kan lè fìfẹ́ àwọn sí ẹbí mi sí ìmọ̀ sí. See, the truth is equal. Ọlọ́run lóye tó ṣe dọ́jà sílé ìrà, Èdùàrè ló forí igi ṣàpọ́nlé ẹ̀dùn. Ọba mi òkè ló máṣírí ilé bàbá rẹ̀, ọ̀rẹ́ mi má pèsè ṣe ní wèrè. Àkùrọ̀ lórí sọmi, àbàtà lórí sodò, ilé bàbá wọn lórí sọnù, ẹ má gbàgbé ilé. Kí ló ṣe? Wá yọra sí mi. Kí ló ṣẹlẹ̀? Baby, sọ̀rọ̀ now. I don't appreciate this. Please don't try it again. Kí ló uncle ẹ sọ̀rọ̀? Ó ṣẹlẹ̀ yà ni now. What happened? Mo jáde ní àmúká nǹkan mọ́ mi lọ́wọ́. What's your problem? Ó ṣe ṣe ìdá yìí. Ìṣàpọ́nlé
ṣírí ilé bàbá rẹ ọ̀rẹ́ mi má pèsè ṣe ní wèrè. àkùrọ̀ lórísun mi àbàtà lórísun dò ilé bàbá ọmọ lórísun ọmọ ẹ má gbàgbé ilé àjẹbí ọmọ òun ní ìṣẹ̀ṣẹ̀ ọmọ ẹ má gbàgbé ilé. ẹ má fi wéra wọn rárá kò jọra wọn ẹ má fi wéra wọn rárá kò jọra wọn bàtà ò jọ bàtà tá bá fẹ́ bọ́ bàtà ẹsẹ̀ là máa bọ́ sí ìlú bàtà ń ṣe là ń bọ́ bàtà do ẹ má fi wéra wọn ẹ̀sìn ò jọ àṣà ẹ̀sìn yàtọ̀ sí àṣà ẹ má fi kọlù ra. ọlọ́run mẹ̀sìn bàbá rẹ̀ ó tó fi ọ́ fún ó máa ṣá bàbá rẹ̀ o ó tó fi ọ́ fún ó máa ṣá ìyá rẹ̀ ó tó fi ọ́ fún ìṣẹ̀ṣe làṣà wa o ó tó fi ọ́ fún. ọlọ́run lóye tó ṣe dọ́jà sílé ìrá Èdùàrè ló forí igi ṣàpọ́nlé ẹ̀dùn ọba mi òkè ló mà ṣírí ilé bàbá rẹ ọ̀rẹ́ mi. ilé Olúkòso là ń lọ dẹ̀dẹ̀ Olúkòso là ń rè ilé Olúkòso là ń lọ dẹ̀dẹ̀ Ṣàngó là ń rè bẹ́ẹ̀ ló ṣọ Ẹ̀gbàjá ẹ̀ sókèlè ilé Olúkòso là ń lọ. ilé Olúkòso là ń lọ ọ̀dẹ̀dẹ̀ Olúkòso là ń rè ilé Olúkòso là ń lọ ọ̀dẹ̀dẹ̀ Olúkòso là ń rè bẹ́ẹ̀ ló ṣọ Ẹ̀gbàjá ẹ̀ sókèlè ilé Olúkòso là ń lọ. ará Ọ̀yọ́ Arábàmbí ọkọ mi Arígbàtà Ṣẹ́gun ẹ̀bìtì káwọ́ pẹ̀ ń ṣòro Olúkòso àyà iná iná lójú iná lẹ́nu iná ló lélẹ kùkù káká bí olófòfò ọba kò sónú ọlá bàdìyẹ bá pè kókòkò làgbàlá ọba ní késì Ṣàngó Arábàmbí ní ọba Ṣẹ́gun ọ̀tá mi níbo là ń rè o. ilé Olúkòso là ń lọ ọ̀dẹ̀dẹ̀ Olúkòso là ń rè ilé Olúkòso là